A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti ṣe àwáwí wípé òkùnkùn birimùbirimù tí ó wáyé lánàá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà wáyé látàrí ìdúgbàmù iná ní Kainji sí Jebba. Ṣùgbọ́n àwọn ará ìlú kí lórí àwáwí gbogbo ìgbà láti ọ̀dọ̀ ìjọba, pẹ̀lú wípé wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún àwọn aládàáni láti oṣù kọkànlá ọdún 2013. Ìròyìn jábọ̀ wípé ẹ̀rọ apínnáká National Grid dẹnu kọlẹ̀ ní déédéé aago kan kù ìṣẹ́jú 10 òru àná, tí ó fa àìsí iná mọ̀nàmọ́ná ní gbogbo àwọn ẹ̀ka iléeṣẹ́ apínnáká jákèjádò orílẹ̀-èdè. Bákan náà ni àwọn ẹ̀ka apínnáká àti àwọn tí ọ̀rọ̀ kàn náà fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí iléeṣẹ́ apínnáká ìpínlẹ̀ Enugu ṣe fi àtẹ̀jáde ránṣẹ́ sí àwọn oníbàárà wọn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ọ̀sẹ̀ kan sẹ́yìn ni iléeṣẹ́ iná mọ̀nàmọ́ná Transmission Company of Nigeria (TCN) ṣe ayẹyẹ 400 ọjọ́ 400 days tí iná fi dúró déédéé láti National Grid. Ṣùgbọ́n lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni Mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélábù ti ṣàlàyé ohun tí ó fa sábàbí àná. Ààrẹ fún àjọ olùdáàbòbò oníbàárà Consumer Protection Network Kúnlé Olúbíyọ̀ sọ wípé bí wọn kò bá mójútó gbogbo ìgbà ìdákúrekú iná mọ̀nàmọ́ná, ìṣòro yìí yóò túbọ̀ tẹ̀síwájú, pàápàá jùlọ tí ó tún bọ́ sí àsìkò tí iná mọ̀nàmọ́ná kò dúró déédéé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alámòjútó iléèwé gíga ifásitì ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Èkó, University of Lagos (UNILAG) ti ṣe ìkéde àdínkù owó iléèwé lẹ́yìn ìpàdé pẹ̀lú aṣojú ààrẹ gbogbogbò àgbáríjọ ẹgbẹ́ ọmọ iléèwé fásitì (NANS) lánàá Ọjọ́bọ̀. Àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ni ó ṣe àlàyé wípé ìpàdé wáyé láàárín àwọn alámòjútó UNILAG àti ìgbìmọ̀ NANS ní ìrọ̀lẹ́ àná. Àtẹ̀jáde náà kà wípé àwọn aláṣẹ UNILAG tí ọ̀gá àgbà Vice Chancellor Akàwégboyè Fọláṣadé Ògúnṣọlá darí ní ìpàdé ní ọjọ́ 14 oṣù kẹsàn-án pẹ̀lú ààrẹ NANS Usman Umaru Barambu àti àwọn ìgbìmọ̀ rẹ̀ pẹ̀lú ìgbìmọ̀ akẹ́kọ̀ọ́ UNILAG. Níbẹ̀ ni Barambu ti yànnàná ìbéèrè àwọn akẹ́kọ̀ọ́ tí ó ní í ṣe pẹ̀lú ìdápadà owó ilé-ìwé, ìdápadà owó ilé gbígbé hostel fees àti ìdápadà ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka ti UNILAG. Ṣùgbọ́n Ògúnṣọlá tẹnumọ́ wípé pàtàkì ìdásílẹ̀ iléèwé gíga ni láti pèsè ẹ̀kọ́ tó yè kooro fún àwọn akẹ́kọ̀ọ́ láì wo ti ẹ̀yà, èdè tàbí ipò. Lẹ́yìn gbogbo atótónu, wọ́n fẹnukò ṣe àdínkù owó akẹ́kọ̀ọ́ tuntun sí N116,325 láti N126,325. Fún àwọn akẹ́kọ̀ọ́ tí iṣẹ́ wọn kò jẹ mọ́ laboratory àti studio. Ṣùgbọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó nílò lab tàbí studio, yóò san N166,325 yàtọ̀ sí N176,325 tí wọ́n pè é tẹ́lẹ̀. Fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń wọlé padà (returning students), wọ́n gé owó wọn láti N100,750 sí N80,750 fún àwọn iṣẹ́ tí kò nílò lab tàbí studio, nígbà tí èyí tí ó nílò lab àti studio yóò san N120,250 yàtọ̀ sí N140,250 tí wọ́n pè é tẹ́lẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìlera àti ipò ògùn (medical and pharmacy students) ni wọ́n ṣe àdínkù owó wọn láti N190,250 sí N170,250. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá agbègbè ìjọba ìlú Àbújá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ ẹgbẹ́ agbèrò National Union of Road Transport Workers (NURTW) Tajudeen Bárúwá pẹ̀lú àwọn mìíràn tí wọ́n lé ní 20 lórí ìgbésẹ̀ tí ó fa àìbalẹ̀ ọkàn fún ará ìlú. Agbẹnusọ ikọ̀ ọlọ́pàá Josephine Adé sọ wípé alága àti gbogbo àwọn tí ọwọ́ tó wọ̀nyí ni yóò fi ojú ba ilé-ẹjọ́. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Tajudeen Bárúwá àti àwọn òṣìṣẹ́ NURTW 3 nínú àwọn tí ó wà ní àhámọ́
ni wọ́n ránṣẹ́ sí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ọjọ́ Ìṣẹ́gun àti Ọjọ́rú kí wọ́n tó fi wọ́n ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn tẹ́lẹ̀ kí ó tó di lílò fún Intelligence Response Team. Bí a kò bá gbàgbé wípé fàákájà bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ NURTW ní agbègbè Garki Kejì, Kọmíṣánná Ọlọ́pàá Haruna Garuba fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọkùnrin afurasí 23 pẹ̀lú ìbọn àti àwọn ohun ìjà olóró mìíràn. Ẹnìkan di olóògbé ní èyí tí ó mú ikọ̀ ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ Union. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọlọ́wọ̀ ti ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo, Ọba Ajíbádé Gbádégẹṣin Ògúnoyè kẹta ti sọ wípé àwọn yóò ṣe àmúlò ẹgbẹ̀rin ọdún 800 years ìṣẹ̀dálẹ̀ ọdún Ìgógó láti fi mú ipa bá ọrọ̀ ajé orílẹ̀-èdè tí yóò máa pèsè bílíọ̀nù dọ́là lọ́dọọdún. Ọba Ògúnoyè nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ààfin rẹ̀ síwájú ayẹyẹ ọlọ́jọ́ 17 ní ìlú àdáyébá sọ wípé ó jẹ́ èròǹgbà wọn àti fún ọdún Ìgógó ní ayẹyẹ ìgbàlódé 21st Century Outlook nípa mímú ayẹyẹ náà dùn kí gbọ́ngbọ́n tún kàn sí i. Ọba ṣe àpèjúwe àjọyọ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí ó tóbi tí ó tún dàgbà jùlọ nínú ìtàn ilẹ̀ Áfíríkà. Ọba ṣíṣọ lójú òròṣẹ̀ tí í ṣe eré ìdíje fún àwọn ọlọ́mọge, ọjà níná ọlọ́dọọdún ní ìlú Ọ̀wọ̀ àti ayẹyẹ Ògbàlópọ̀ tí ó máa ń wáyé láàrin ayẹyẹ ọdún Ìgógó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọba, ó ní pàtàkì èròǹgbà wọn ni láti ṣe àmúlò ọdún lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè tí yóò máa pèsè bílíọ̀nù dọ́là lọ́dọọdún. Àwọn sì ti mú un lọ́kùnkúndùn nítorí àwọn ti ń ní ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú àwọn ará ìlú lọ́kùnrin àti lóbìnrin tó wà ní ilẹ̀ òkèèrè lórí bí wọ́n ó ṣe lo àǹfààní yìí fún ìwúlò ọrọ̀ ajé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá, ológun àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ṣe ìkọlù sí ibi ìpàgọ́ kan ní Èkè-Àgbẹ̀bọ̀ Ìṣù ní ìjọba ìbílẹ̀ Onitsha ní ìpínlẹ̀ Ebonyi tí wọ́n ní ó jẹ́ ti ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra Proscribed Indigenous People of Biafra (IPOB). Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Onome Onowaporoyeye ni ó sọ eléyìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá Ọjọ́bọ̀. Onowaporoyeye fìdí ẹ̀ múlẹ̀ wípé ikọ̀ aláàbò yìí ba ojúbọ ibi ìpàgọ́ àwọn IPOB yìí jẹ́. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ní ọjọ́ 13 oṣù kẹsàn-án lẹ́yìn ìtanilólobó ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ya wọ ibi ìpàgọ́ àwọn ẹgbẹ́ IPOB. Nínú ìkọlù yìí ni ìbọn ti bá ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ IPOB nígbà tí àwọn yòókù sá lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Bákan náà ni ọwọ́ tó àwọn méjì mìíràn, orúkọ wọn ni Emmanuel Chinedu, ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years, tí àdàpè orúkọ rẹ̀ jẹ́ Pato, àti Paul Ani, ẹni ọdún méjìdínlógójì 38 years, tí àdàpè orúkọ rẹ̀ jẹ́ Osa. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ọwọ́ àwọn ará ìlú agbègbè Agba ní ìjọba ìbílẹ̀ Ìṣẹ̀lú tó ọ̀kan lára ọmọ ẹgbẹ́ IPOB ní ọjọ́ 14 oṣù kẹsàn-án. Wọ́n ní ọwọ́ tó níbi tí ó ti ń gbìyànjú àti sá kúrò ní ìlú, wọ́n sì fi lé ọlọ́pàá lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá wá lo àǹfààní yìí láti fi rọ gbogbo ilé ìwòsàn òyìnbó, tìbílẹ̀, ilé ìtajà oògùn àti gbogbo ará ìpínlẹ̀ Ebonyi láti kàn sí àgọ́ ọlọ́pàá nítòsí bí wọ́n bá kófìrí ẹnikẹ́ni tí ó ń wá fún ìtọ́jú egbò ọta ìbọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. A ó pèsè ọrọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí kò sí ìdí fún ẹnikẹ́ni láti tòṣì. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ eléyìí lánàá. Ààrẹ Tinubu tàn mọ́lẹ̀ sí ètò ọrọ̀ ajé àti ohun amáyédẹrùn nígbà tí ó gba àlejò aṣojú ẹlẹ́ni 62 62-man delegation ọmọ ìlú láti ìpínlẹ̀ Rivers ní ilé agbára ìlú Àbújá. Lára àwọn aṣojú yìí láti rí àwọn lọ́balọ́ba, aṣojú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti All Progressives Congress (APC). Àwọn aṣojú yìí ni wọ́n ní àwọn wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún bí ó ti yan
gómìnà àná fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike gẹ́gẹ́ bí mínísítà fún agbègbè ilé ìjọba ìlú Àbújá àti àwọn ipò ńlá mìíràn tí wọ́n fi dá àwọn ọmọ ìpínlẹ̀ Rivers lọ́lá. Àwọn wọ̀nyí pèsè ẹ̀bùn fún ààrẹ kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpàdé ní ibi kọ́lọ́fín ààfin ilé agbára. Ààrẹ Tinubu ní ìpínlẹ̀ Rivers àti Nàìjíríà lápapọ̀ kò yẹ kí wọ́n ní ohun kankan ṣe pẹ̀lú ìṣẹ́ òun òṣì pẹ̀lú adúrú ohun àmúyẹ tí ó wà lórílẹ̀-èdè. Agbẹnusọ ààrẹ tí í ṣe ará ìpínlẹ̀ Rivers, Ajuri Ngelale, náà wà lára àwọn tí wọ́n torí ẹ̀ gbóríyìn fún ààrẹ bí ó ti pèsè àtẹ̀jáde lórí àbẹ̀wò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.